Kaaba àwọn òòṣà wà nù Kaaba ọmọ báwọn òòṣà sọ̀rọ̀ ọlọ́wọ́ ṣé o mo padà lọ múra Ọlọ́run ló ní sọ̀rọ̀ a close match is a close destiny mo ní ẹ mú mi lọ bá Tàfàsíkò oníkan tó lọ́wọ́ ní kó ṣe fún mi àṣé múra ni mo máa gbà múra ni mo gbà kọjá kábíyèsí o kábíyèsí o ẹ bá ti rí ọba ọlọ́rà kẹ́ ẹ máa kí kábíyèsí o kì í ṣe olórí ọ̀dọ́ mọ́ wọ́n ti jọba o wọ́n ti jọba o ọba tó ń gbówó lẹ̀ wọ́n tún ti gbówó lẹ̀ God bless you I love you Tàfàsíkò ọ̀gá mi I love you my daddy I love you Ọlọ́run Koko Zaria kò sí wàhálà mọ́ o kò sí kankan mọ́ o mo ti lóyà o ọ̀gá ti ní kí n má bá yín fà á pé kí n má ṣe ọkọ mọ́ èmi ló bá ọkọ bá ọrọ́bì là ń fà o kò sóògùn mọ́ kò sọ tẹ́ mọ́ ọ̀gá ti ṣẹ́ẹ̀tù ẹ̀ ọdún àwọn máa gbé mi lọ múra God bless you sir God bless you. Alhamdulillah adúpẹ́ fún Allahu subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti kẹfà nàbà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Allahu azza wa jal atọrọ alẹ́ ìjẹta rẹ̀ kọmọ bá nàbà Muhammad kọmọ bá wọn ara alẹ́ rẹ̀ kó sì mọ́ bá wọn sọ̀hábà rẹ̀ ẹ̀yàn máa yọ nínú Islam lórí sunna nàbà Muhammad sallallahu alaihi wasallam akẹ́rọ wa ìgbà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bá ti máa sọ ẹgbẹ̀rún lára tẹ̀lé ṣe fún wa barakallahu fikum onípa àwọn olóòlù ibi èyí tán sọ láti fi ṣàlàyé san lọ́bẹ̀ ẹ̀dá yìí ẹ̀mẹ́sàn bá wa tàn ká kí àǹfààní rẹ̀ kò lè kálí kó sì lè ka òkú náà gbogbo alágbọ́n tí arákùnrin tí wọ́n máa ń pè ní wéré olórin oyè tí sì ń pera rẹ̀ bẹ́ẹ̀ pọ́tẹ́ gbogbo alágbọ́n tó sọ lọ́dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ kan àbí akẹgbẹ́ rẹ̀ kan so tí ó dàbí pé wọ́n fẹ́ fún ní umra oyè báyìí so ìfẹ́ fún ní umra òun gẹ́gẹ́ kọ́ ni èyí tí ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bí kìí ṣe pé ẹni tí wọ́n fẹ́ fún ní umra gangan òun ní ọ̀rọ̀ ní ń bẹ lórí rẹ̀ so àkọ́kọ́ náà àwọn ẹni tí wọ́n fẹ́ fún ní umra kìí ṣe ti tánàdí kìí ṣe ti kìíta ẹni yóò qualify fẹ́ni tí wọ́n fún ní umra ipe kó lọ bẹ ilé Allah bẹ́ẹ̀ dàbí wàwò ní kíni ní Makka oye so ìdí sì ni pé ọ̀rọ̀ tí ẹni yìí sọ nínú fídíò tí gbogbo wa gbọ́ yìí ipe àwọn òòṣà ń bẹ nínú Kaaba ipe àwọn lọ bẹ àwọn òòṣà tí ń bẹ ń bẹ ẹ̀rí pé eléyìí kò mọ ẹni tí ń ṣe so ó rò pé bóyá àwọn òòṣà tí wọ́n máa ń gbé òun lọ fíṣítì káàkiri ilẹ̀ Yorùbá so ó rò pé bóyá ẹni tí wọ́n ń ṣe ní Maka nìyẹn tí wọ́n ń ṣe ní Kaaba nìyẹn so kò sì rí bẹ́ẹ̀ ó yẹ báyìí so kò sí òòṣà ní Kaaba so ìdí àkọ́kọ́ nù tẹ́ni yóò fi qualify lẹ́ni tó já sí pé ó yẹ kó lọ sí umra torí ẹni yóò tí ì mọ ẹ̀sìn tí kò mọ ẹni tí wọ́n ń pè ní Islam kò sì mọ ẹni tí wọ́n ń pè ní ẹ̀sìn tá Nabi sallam mú wá so afáwà Abdullah ibn Mas'ud radiyallahu anhu hadith na bẹnu Bukhari bẹnu Muslim ó sọ fún ayé pé dakhala an-nabiyyu sallallahu alayhi wa sallam makkata ìgbàna sallam wọ nù ló Makka ní ọdún fathu Makka nìyẹn ó wọ nù ló Makka ó yẹ báyìí so وحول الكعبة 360 نصبا so 360 òòṣà àbí ère oye ní ń bẹ káàkiri Kaaba ló rọ kiri Kaaba àwọn wọn gbé síbẹ̀ àwọn ará Quraysh oye nípìnlẹ̀ kò sí òòṣà ń bẹ oye nípìnlẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ tí Ànábì wa Ibrahim alayhi salam oye tó ma Kaaba pẹ̀lú àṣẹ Allahu azza wa jal pẹ̀lú ìdarí Allahu subhanahu wa ta'ala oye kò ṣóṣà ń bẹ̀ àmọ́ bí ọdún ṣe ń gorí ọdún tó sì ń gorí oṣù oye tí àwọn ìdílé Kùrẹ́ṣì ń bọ̀ tí wọ́n ń dàgbà oye so báwọn ṣe lọ he òòṣà sínsìnù tí wọ́n lọ ń dà sí di kíni tí wọ́n lọ ń dà sí di Kaaba òun là Nábì ọ̀sẹ́lẹ̀mù wá ṣe kíni ló wá bá àwọn ará Mẹ́kà lé lórí táwọn ará Mẹ́kà wọ́n ṣe kíni tí wọ́n ń rọ kiri ká rẹ̀ oye àmọ́ nípìnlẹ̀ kò sí mbẹ̀ so wa hawla al-ka'bati 360 nusuban so oye so now Abdullah bin Mas'ud wá sọ pé faja'ala yat'anuha bi'udin fi yadihi anasalamu wá ń fi igi kan oye tí ń bẹ lọ́wọ́ rẹ̀ pọ̀pá kan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń fi ń gún àwọn òòṣà yìí ń fi ń gún wọn wa yaqul ìwọ̀n sọ pé wa qul ja'a al-haqqu wa zahaqa al-batilu inna al-batila kana zahuqa so ìrẹ́ Ànábì máa sọ fún wọn pé òdodo ti dé ìbàjẹ́ sì ti wọ̀kùn dájú ìbàjẹ́ ó ti wọ̀kùn
oye báyìí so fún délé láti gbà tánà sálẹ̀mù ti wá ṣe kíni tó ti wá kó àwọn òòṣà yìí kúrò nídìí Kaaba láti dá Kaaba padà sí tí so baba ńlá rẹ̀ Ànábì Ibrahim oye tó fi kalẹ̀ lé lórí nípìnlẹ̀ tí ò sósà ń bẹ̀ láti bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ láti gbà náà wá rè kò sẹ́ni kan tó bẹ̀ tó ń bíra tí ó gbé òòṣà wọnú kíni tí ó gbé òòṣà wọnú Kaaba oye fún délé kò sí òòṣà nínú Kaaba rárá àti rárá so eléyìí ó yẹ kẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ náà ipe so kó gba ìsìláàmù yanjú kó ṣe ìsìláàmù yanjú kó tó di pé ẹ̀tẹ̀ sọ pé ẹ fẹ́ fún ní slọ́ọ̀tì umra irú rẹ̀ kọ́ ni wọ́n ń wá ní umra oye so ẹni tó yá sí pé so lọ́la ó lè dá sí pé ọ̀dọ̀ àwọn oníṣàngó lẹ́tì rí lọ́tùnla ó lè já sí pé ọ̀dọ̀ àwọn àtọ́nbó ògún lẹ́tì rí so níjọ́ mi ó lè já sí pé ọ̀dọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lẹ́tì rí so eléyìí òun kọ́ ni wọ́n wá ní umra oye so ìsìláàmù ò wá rárá àti rárá oye pàǹtí nírú àwọn èèyàn báyìí jẹ́ lọ́dọ̀ Islam nínú Islam ò fẹ́ wọn